ẹ jẹ́ bá parí òwe yìí a kì í kéré láyé ẹni. A kì í kéré láyé ẹni kí ọmọ máa máa lá bàbá ẹ̀. èmi ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ká má mọ̀ tó ẹni. a kì í kéré nídìí nǹkan ẹni. ló jẹ́ kí baálẹ̀ máa claim right ẹ̀. ẹ bá parí òwe yìí a kì í kéré láyé ẹni. A kì í kéré nídìí nǹkan ẹni ká má lè sọ̀rọ̀. ká má mọ̀ wá hù. a kì í kéré láyé ẹni. kí ẹ máa mọ bóyá tó. ló jẹ́ kéèyàn máa jà fẹ́. ok ló ń jẹ́ kéèyàn máa jà fẹ́ tó ẹ̀. ká má mọ̀ wá fún. Devil has been waiting for you since to fail. ẹ jẹ́ bá parí òwe yìí a kì í kéré láyé ẹni. a kì í kéré láyé ẹni kéèyàn máa mọ ètò ẹ̀. a kì í kéré láyé ẹni. Kéèyàn máa mọ òun rẹ̀. a kì í kéré láyé ẹni ká má mẹjọ dá. a kì í kéré láyé ẹni ká má mọ̀ wọn ara ẹni. a kì í kéré láyé ẹni. ká má mọ̀ wá ẹni. ìparí òwe yẹn. mo tún dé o gẹ́gẹ́ bí aṣojú Isnad Homes and Properties. ẹ̀yin tẹ́ ń wo fídíò wa jákèjádò àgbáyé. lóòótọ́ àsìkò yìí nira gan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbé nǹkan rẹ̀ ṣe nítorí ọrọ̀ ajé tó mú súpe. èyí ló mú kí iléeṣẹ́ Isnad Homes and Properties gbé ìlànà kí ènìyàn ralẹ̀ kó sì tún máa rówó tó fi ralẹ̀. kódà ju owó tó fi ralẹ̀ padà. èyí gan ni yóò mú àdínkù bá ìyàn àti ọ̀wọ́n gbogbo oúnjẹ ọjọ́ iwájú. ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun gan lè ralẹ̀ kí wọ́n fi bá yín ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ. ralẹ̀ sí Isnad Estate kò fi ṣiṣẹ́ àgbẹ̀. o lè sanwó ilẹ̀ rẹ díẹ̀díẹ̀ pẹ̀lú ìlànà ìsanwó tó rọrùn gan. àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń ralẹ̀ ilẹ̀ torílẹ̀ òkò tí a tà ní 2.1 million naira. ilẹ̀ tí a ń tà ní alápákó 2.5 million naira ní. tètè ralẹ̀ sí Isnad Estate lónìí kí o sì jèrè rẹpẹtẹ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe tàbí kí o pe 08104441104 tàbí 0912-985-9600. má gbàgbé pé ìlànà ìsanwó tó rọrùn gbáà lè yí àwọn tó wà nílẹ̀ yìí àtòkè òkun. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lónìí industrial land ó ń bẹ níbí. bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. àbò fẹ́ ní mọ̀ nípa bó ti ṣe. ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó ta wọ́n yọ ẹjọ́. ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. torí agbóhùntẹ̀jọba àtúnjọ lóòótọ́. torí náà let's build future through real estate. jẹ́ngbọ́ Isnad Homes and Properties. real estate tó fà kọyọ. wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. tó jójúlówó. Isnad Limited you are too much o.